nítorí tí wọ́n ń wakùsà lọ́nà àìtọ́ ọwọ́ Efcc tẹ Oyinbo Chinese méjì àtàwọn míì nílọrin. Àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ yìí Economic and Financial Crimes Commission EFCC ti mú Oyinbo Chinese méjì kan Xiao Yi ẹni 50 ọdún àti Duan Yaong ẹni ọdún 52 àti àwọn dẹ́rẹ́bà méjì Mumuni Jamiu àti Israel Nwachukwu fẹ̀sùn pé wọ́n ń wakùsà lọ́nà àìtọ́ nílùú Bani níjọba ìbílẹ̀ Kayama nípínlẹ̀ Kwara. Nínú àtẹ̀jáde kan tí alukoro àjọ náà Délé Oyèwálé fi síta tó tẹ Láròyé lọ́wọ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 19 oṣù kejì yìí, níbẹ̀ ló ti sọ pé lẹ́yìn tí olóbó ta àjọ náà nípa ìwà àìtọ́ ọ̀hún ni àwọn bẹ̀rẹ̀ ìwádìí táwọn sì tẹ̀lé wọn láti Bani nípínlẹ̀ Kwara dé ilé-iṣẹ́ Oyinbo Chinese kan tí wọ́n ń gbé lọ nílùú Èkó lágbègbè Ìsọlọ̀ níjọba ìbílẹ̀ Òṣòdì Ìsọlọ̀ nípínlẹ̀ Èkó níbi tí ọwọ́ ti tẹ̀ wọ́n. Ó tẹ̀síwájú pé àwọn afurasí ọ̀hún ni wọ́n kó àwọn ohun àlùmọ́ọ́nì tí wọ́n wà lọ́nà àìtọ́ sínú tírélà nílùú Bani níjọba ìbílẹ̀ Kayama nípínlẹ̀ náà tí wọ́n sì ń gbé lọ sí ìpínlẹ̀ Èkó láì gbàwé àṣẹ. Ó ní lára àwọn ẹrù òfin táwọn rí gbà lọ́wọ́ wọn ní ọkọ̀ tírélà kan tí nọ́mbà rẹ̀ jẹ́ JJJ 386XT pẹ̀lú àwọn ẹrù òfin tó kó ọ̀hún, àwọn fóònù àtàwọn ìwé ìrìnnà. Ó ní lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí ní ọwọ́ tẹ àwọn afurasí náà pẹ̀lú àwọn ohun àlùmọ́ọ́nì tí wọ́n lọ wà lọ́nà àìtọ́ láì gbàwé àṣẹ lọ́wọ́ àwọn aláṣẹ. A rí àwọn ọkọ̀ tírélà tí wọ́n fi ń kó ẹrù náà gbà lọ́wọ́ wọn. Ó tẹ̀síwájú pé àjọ náà yóò fojú gbogbo àwọn afurasí yìí balẹ̀ ẹjọ́ láìpẹ́ lẹ́yìn tí wọ́n bá parí gbogbo ìwádìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá lóníròyìn.